A kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáláyé lórí ìkànnì wa ìkànnì yín Otasansan TV. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ìbànújẹ́ ó kéré ni ó tóbi ni kò ní jẹ́pin wa o lágbára Adẹ́dá. Yorùbá wa ní ọwọ́ tó bá ṣẹ́gun sí ní jọbẹ̀rẹ̀, àní ṣàṣe dànù, àní ṣàṣe rí, àní ṣàṣe jẹ. Ọwọ́ wa báyìí láfi gbẹ̀tọ́ wa o lágbára Adẹ́dá. A tún ti dé lórí ètò yìí ọ̀rọ̀, orí ètò tá a ti máa ń ṣe àtúpalẹ̀ àwọn ìròyìn tó bá jáde nínú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa. Tẹ́yin ọ̀jọ̀gbọ́n, ẹ̀yin onímọ̀, ẹ̀yin olóye tẹ́sí bá ní ṣe àgbéyẹ̀wò rẹ̀ gẹ́gẹ́ bí a bá ṣe mú wá fún yín lórí ètò. Kí wá ni a fẹ́ gbéyẹ̀wò lónìí? Ọ̀rọ̀ míì tún ti jáde láti ẹnu gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, ẹnjiníà Olúwaṣèyí Makinde lórí ọ̀rọ̀ jíjẹ ọba Aláàfin tìlú Ọ̀yọ́ tí fàǹfà látìgbà yìí. Kí wá ni gómìnà Olúwaṣèyí Makinde kí lọ̀rọ̀ tó sọ? Báwo ló ṣe sọ? Níbo ló ti sọ? Ọjọ́ wo? Ìgbà wo? A mú wá fún yín. Ẹ̀yin tó bá jẹ́ pé ẹ ti wà pẹ̀lú wa lórí ìkànnì yìí tẹ́lẹ̀, tẹ́ẹ̀dẹ̀ mọ bí nǹkan ṣe ń lọ tẹ́ ń tẹ̀lé wa. Orí ètò tá a ṣe ní àná ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹsàn-án oṣù kẹfà ọdún 2024 tá a wà yìí. A ṣe àtúpalẹ̀ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjiníà Olúwaṣèyí Makinde ọ̀rọ̀ tó sọ níbi ayẹyẹ ìkẹyìn òkú tí wọ́n ṣe fún kábíyèsí Olubadan tó gbéṣẹ̀ ọba Lékan Balógun. Àwọn èèyàn wá ń pè lẹ́yìn tí a ṣe ètò yẹn, wọ́n ń béèrè wípé ó yẹ kí a mú wá gẹ́gẹ́ bí ìwé ìròyìn bó ṣe kọ, bó ṣe gbé ọ̀rọ̀ gómìnà Olúwaṣèyí Makinde ọ̀rọ̀ tá a sọ yìí pé ọ̀sọ̀ táwa ṣe àtúpalẹ̀ ọ̀rọ̀ lórí rẹ̀. Wọ́n ló yẹ ká mú wá gẹ́gẹ́ bí ìwé ìròyìn ṣe kọ, bí ìwé ìròyìn ṣe gbé. Àwa fi ń dá yín lójú pé a mú wá fún yín, a kà á bí ìròyìn ṣe kọ, bí ìwé ìròyìn ṣe gbé lórí ètò yìí lásàálẹ̀ tó ní lágbára Ọlọ́run. Lórí ètò yìí náà ní láṣẹ Èdùmàrè. Bákan náà, àwọn ọ̀dọ́ nílùú Oǹdó wọ́n jáde lọ́pọ̀ yanturu láti ṣe ìfẹ̀hónúhàn tako bí àjọ EFCC, àjọ tó ń gbógun ti ìwà ọ̀daràn tó ní ṣe pẹ̀lú ọrọ̀ ajé àti owó lórílẹ̀‐èdè Nàìjíríà, EFCC, bí wọ́n ṣe lọ kó àwọn ọ̀dọ́ 127 youths òní wọ́n lọ kó nílé ìtura kan ní ọjọ́ Saturday tó kọjá. Àmọ́ bíwèé ìròyìn ṣe gbé, bíwèé ìròyìn ṣe kọ ìfẹ̀hónúhàn àwọn ọ̀dọ́ yẹn nílùú Oǹdó, àmọ́ wá fún yín lórí ètò náà ni. Ká wá tó tẹ̀síwájú, ẹ jẹ́ ká mú ìkéde yìí wá fún yín, kájọ gbọ́, kájọ wò. Tá a bá wá padà dé, a wá kan lo àgbàmì ètò nísànsán. Ẹ má ti lọ o, a sì wà lórí ètò. Ẹ kú kalẹ̀, à ń padà bọ̀. Otasansan Media àtúntìdé o. Níbikíbi nígbàkúgbà iṣẹ́ wa o. Otasansan Media, iléeṣẹ́ tí Èdùmàrè gbé kalẹ̀ fún gbogbo ẹni ó fẹ́ ṣe ayẹyẹ bíi wedding, birthday,
funeral, coronation, anniversary, concert, product launch àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn irinṣẹ́ wa kọjá bẹ́ẹ̀. professional camera wa mú sánsan, lightning wa mọ́lẹ̀ kedere, sound wa já tòròtò, drone camera wa wúni lórí, editing wa ò lẹ́gbẹ́, finishing wa kọjá bẹ́ẹ̀. bẹ́ẹ̀ làwọn òṣìṣẹ́ wa kọ́ṣẹ́mọṣẹ́ pẹ̀lú ìrírí bá a ṣe gbé kámẹ́rà yáǹgù lóríṣiríṣi. kódà bẹ́ẹ̀ fẹ́ ṣe documentary ẹ pè wá kábàáyé gbé kalẹ̀ lára ọ̀tọ̀ pẹ̀lú owó tí ò gún pa. àtúnbáni ṣe MC lóde ayẹyẹ gbogbo. ẹ pè wá sójú òpó 07063291779. iléeṣẹ́ wa wà ní nọ́mbà 13 ọlágòkè àkànó street àbáyọ̀mí ìwó road ìbàdàn. Otasansan media níbikíbi. ẹ káàbọ̀ padà, ẹ má gbàgbé láti bá ní subscribe sórí ìkànnì yìí. ẹ̀yin tẹ́ ẹ bá ti subscribe tẹ́lẹ̀, kẹ́ẹ̀dẹ̀ bá ní tan notification bell, ìyẹn aago rán mi létí tó wà nísàlẹ̀ fídíò yìí. ẹ tàn kẹ́ ẹ lè máa láǹfààní láti máa wò wá, láti máa gbọ́ wa lóòrèkóòrè tá a bá ti mú àwọn ètò tuntun wá fún yín lórí ìkànnì yìí. ẹ sì má gbàgbé láti bá ní pín, bá ní share prógrámù yìí kó lè káàkiri àgbáláyé. gẹ́gẹ́ bí a ṣe pàjùbà àwọn kókó tá a fẹ́ ṣe àtúpalẹ̀ ọ̀rọ̀ lé lórí, a mú wá fún yín pé àwọn olólùfẹ́ wa kan wọ́n ń pè wá lórí ètò tá a ṣe ní àná ọjọ́ Sunday, àìkú ọjọ́ 9 oṣù kẹfà ọdún tá a wà yìí, lórí ọ̀rọ̀ tí gómìnà Olúwaṣèyí Mákindé, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, ọ̀rọ̀ tó sọ wípé òun gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ọba tó gbéṣẹ̀, Olúbàdàn tó gbéṣẹ̀, ọba Lékan Balógun, wípé ni àwọn jọ ṣiṣẹ́ papọ̀ táwọn fi ṣe àyípadà sí ìwé ìlànà àátẹ̀lé láti yan ọba Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. àwọn èèyàn wá ń pè wá wípé ó yẹ ká mú wá gẹ́gẹ́ bí ìwé ìròyìn bó ṣe gbé, bó ṣe kọ, wípé ìyẹn ló máa fi ìdí ọ̀rọ̀ wa múlẹ̀. àwa fi sọ fún yín pé ó yẹ ká ẹ ti mọ ìṣe wa lórí ètò yìí, wípé àwa ò ní sọ tá a bá rí, a ní mọ̀mùlómù, a ní sọ àhesọ ọ̀rọ̀ tẹ́ ẹ bá ti gbọ́ lórí ìkànnì yìí, ẹ ti mọ̀ yìí pé èyí tí a ti fìdí ẹ̀ múlẹ̀ tá a lè tọ́ka sí pé ibi tá a ti rí rèé o, ibi tá a ti gbọ́ rèé o, tó sì jẹ́ òdodo, òun náà ni àmúwá lórí ìkànnì yìí. ẹ má ṣeyèméjì lórí àwọn nǹkan tẹ́ ẹ bá ti gbọ́, tẹ́ ẹ bá ti rí lórí ìkànnì yìí Otasansan TV. bó bá ṣe rí òun náà ni àṣẹ sọ, bó bá ṣe rí òun náà ni àṣẹ mú wá fún yín, kò sí àní-àní ń bẹ̀. ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ ṣe béèrè, a gbìyànjú láti mú wá fún yín gẹ́gẹ́ bí gómìnà ṣe sọ, bó ṣe wí, àti bí ìwé ìròyìn bó ṣe gbé, bó ṣe kọ ọ̀rọ̀ tí a ní gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Olúwaṣèyí Mákindé ta ni wọ́n sọ nípa ọ̀rọ̀ jíjẹ ọba Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. ìwé ìròyìn The Nation òní wọ́n gbé, òní wọ́n kọ gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ rèé o. wọ́n ní Ọ̀yọ́ Governor Ṣèyí Mákindé on Saturday acknowledged receipt of the recommendation of Ọba Owólabí Ọlákùlẹ́yìn as the 43rd Olubadan by the Olubadan in Council, noting that due process has been followed in the selection process. The governor said Ọba Ọlákùlẹ́yìn will be enthroned as soon as the Olubadan designate is strong enough for the processes. Makinde spoke on Saturday at the final burial ceremony of the late Olubadan, Ọba Lékan Balógun. The event, which held at the Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Stadium, Òkè-Àdó, Ìbàdàn, was attended by traditional rulers, title holders, religious leaders, top government functionaries, family members, relatives, and others. Despite the heavy rain that poured midway into the event, residents of Ibadan, guests, family, and friends turned out in a large number to honor the late traditional ruler
Makinde, who comically said those who did not want the celebration of the late monarch were the ones behind the reign, to the laughter of the guests, urged the family members and everybody in the state to be happy. The late monarch lived a fulfilling and impactful life. Impactful life. He added himself, the House of Assembly and late Olubadan Balogun did what no one thinks Napoleon could. He added himself, the House of Assembly and late Olubadan Balogun did what no one thinks Napoleon could do by amending the Ibadan Chieftaincy Declaration laws, which will be used to enthrone the 43rd Olubadan. Makinde said, and I quote, "Those who don't want us to celebrate Baba were the one that sent the rain, but I have told people to calm the rain. As they continue to eat and drink, and let us continue to celebrate our late Kabiyesi. One thing that I want us to go home with today is that the late Kabiyesi and I did what they think Napoleon cannot do. Myself and the House of Assembly, on Friday, 26 May 2023, we amended the chieftaincy laws of Oyo State so that the governor don't need to go to the Council of Chiefs to amend the Declaration of Obas. I have seen the recommendation. Myself and Kabiyesi, we amended Ibadan Chieftaincy Declaration. Those who have not seen it, let them go and look for it. That is the declaration in force to enthrone the Olubadan of Ibadan land. Sunday, I have seen the recommendation of Olubadan in council and I have accepted it. And we will, as soon as our father Oba Olakunleyin is strong enough, he will be enthroned because due process has been followed. I want to once again thank you all. To the family, it is we all that lost Baba, but we take solace in the fact that Baba lived a fulfilled and effectful life. Gẹ́gẹ́ bí ìwé ìròyìn The Nation bí wọ́n ṣe kọ ọ̀rọ̀ tí a ní gómìnà Olúwaṣèyí Mákindé ta ni wọ́n sọ níbi ayẹyẹ ìkẹyìn òkú tí wọ́n ṣe fún ọba Olúbàdàn tó gbéṣẹ̀ Mahood Lékan Balógun sọ nípa jíjẹ ọba Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tuntun ònìyẹn. Ká wá lọ sí ibi iṣẹ́ tòní gangan ohun tá a mú wálé nìyẹn. Ohun tá a tún gbọ́ gẹ́gẹ́ bó ṣe jáde nínú ìwé ìròyìn ó ní wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ gómìnà Olúwaṣèyí Mákindé wọ́n ṣe ìgbéga fún àwọn olóyè ní ìlú Ọ̀yọ́ ní àwọn ìlú kéréje kan tí wọ́n wà ní abẹ́ Ọ̀yọ́, ìlú Ọ̀yọ́ gangan. Kí wá ní ọ̀rọ̀ tí gómìnà sọ níbi ayẹyẹ ètò ṣíṣe ìgbéga fún àwọn olóyè ìlú Ọ̀yọ́ yẹn? Báwo ló ṣe lọ? Báwo ni ìròyìn ṣe pé? Kókó ibẹ̀ náà ni wípé nígbà tí ẹni tí ó ṣojú gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ níbi ètò yẹn, ìyẹn alákòóso fún ọ̀rọ̀ oyè jíjẹ àti ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ṣojú gómìnà, wọ́n ní gómìnà ẹni tó mọ àṣà tó mọ ìṣẹ̀ṣe ni, tó sì mọ iyì
àti ẹ̀yẹ ọlá tí ń bẹ fún oyè ọba Aláàfin tìlú Ọ̀yọ́. So wọ́n ní ìdí nìyẹn tí gómìnà ò fi fẹ́ ti gbogbo ara tàbí tọwọ́ bọ pé ta ni ó gbọ́dọ̀ jẹ́ Aláàfin tuntun o, ta ni ó gbọ́dọ̀ jẹ́ o, ta la fẹ́ kó débẹ̀ o. Wọ́n ní rárá, wọ́n ní gómìnà ò ní ààyò nínú àwọn ọmọ ọba tí wọ́n jáde láti dupò Aláàfin tìlú Ọ̀yọ́. Gbà tí wọ́n á tẹ̀síwájú wípé nípa bí delay, nípa bí kùdìẹ̀kudiẹ gbọ́mi sí omi ò tó awuyewuye bó ṣe wáyé lórí kíkéde ẹni tí yóò bọ̀ sórí ìtẹ́ Aláàfin tìlú Ọ̀yọ́, bó ṣe fà ńlẹ̀ bó ṣe pẹ́. Gómìnà ní tó ń ṣe ìdíwọ́ ní bí ọ̀rọ̀ ṣe di ọ̀rọ̀ ilé ẹjọ́. Ìgbà tí ọ̀rọ̀ ilé ẹjọ́ yẹn bá kúrò ńbẹ̀, tí wọ́n bá yanjú ọ̀rọ̀ ti ilé ẹjọ́ tán, tó yẹ ní ètò àti ìlànà láti yan tàbí láti kéde orúkọ ẹni tí yóò bọ̀ sórí ìtẹ́ Aláàfin tìlú Ọ̀yọ́ ni yóò tó wáyé. Ọ̀rọ̀ pọ̀ tí kọmíṣánná fún ọ̀rọ̀ oyè jíjẹ àti ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́, ọ̀rọ̀ pọ̀ tí wọ́n sọ. Ẹ jẹ́ kí a mú wá fún yín gẹ́gẹ́ bí ìwé ìròyìn The Nation bí wọ́n ṣe gbé, bí wọ́n ṣe kọ ọ̀rọ̀ wọn yẹn, kálàyé ọ̀rọ̀ wa kò lè yé yín dáadáa. Kó má ti jẹ́ pé ẹ tún máa bi wá wípé àṣemú wá gẹ́gẹ́ bí ìwé ìròyìn ṣe gbé, bí ìwé ìròyìn ṣe kọ, iná ló jẹ́ ká fẹ́ ṣe eléyìí. Ìwé ìròyìn The Nation wọ́n kọ báyìí wípé Ọ̀yọ́ State Governor Ṣèyí Makinde stated that he has not announced any candidate or expressed a preference among those competing for the vacant position of Alaafin of Ọ̀yọ́. He assured the indigents and residents of Ọ̀yọ́ town that once all legal matters regarding the selection process are resolved, a candidate will be chosen to succeed the late Ọba Lamidi Adeyemi III as the next monarch of the town. Makinde made these remarks on Monday, June 10, through the Commissioner for Local Government and Chieftaincy Matters, Olusegun Olayiwola, while presenting Part 2 recognized chieftaincy certificates to 12 baales who are now lesser obas for their respective domains. The event, which had in attendance governor functionaries, presidents and indigents of the various towns, the 12 elevated chiefs are Chief Olaniyi. The 12 elevated chiefs are Chief Olaniyi Adeoye Adegboye III, Olodu of Ojongbodu, Ọ̀yọ́, Chief David Ademola Oyediran Alagbo of Agbo, Ọ̀yọ́, Chief Samuel Olusegun Odurinde Alajagba of Ajagba, Ọ̀yọ́, Chief Isiaka Tela Titiloye Ọ̀nà Ìsokùn of Ìsokùn, Ọ̀yọ́, Chief Salawu Abu Oyeniran Onígúdúgbù of Gúdúgbù, Ọ̀yọ́, Chief Jimoh Ajiboye Oyeleye Alákẹ̀tàn of Akẹ̀tàn, Ọ̀yọ́. Others are Chief Ganiyu Ajiboye Busari Alago of Alagoja of Alagoja, Ọ̀yọ́, Chief Abel Olúfẹ́mi Oyèkán Elépe of Ìsèké, Chief Oyeleke Yusuf Ìsọ̀lá Onídọ̀dẹ of Ìdọ̀dẹ, Chief Tijani Ajekigbe Òkúnsìndé Alápàrà of Apàrà 1, Chief Adébísí Basiru Adébáyọ̀ Ọlọ́tẹ̀fọ́n of Ọ̀tẹ̀fọ́n, Ọ̀yọ́, and Chief Fakayode Moses Aláwọnlé Onímẹ̀lẹ̀kẹ̀ of Ìmẹ̀lẹ̀kẹ̀, Ọ̀yọ́. With the development, the newly elevated obas are now eligible to attend the meetings of the Oyo State Council of Obas
and chiefs at the Parliament Building, Government Secretariat, Agodi, Ibadan. In attendance were some of the Oyomesi kingmakers, including the Iba Samuel of Oyo, High Chief Lamidi Oyewale, the Agbakin of Oyo, High Chief Asimiyu Atanda, the Baba Iyaji of Oyo, Chief Mukaila Afanja, the former Speaker of the Oyo State House of Assembly, Senator Mansurat Sumanu, the former Speaker of the House of Assembly during the administration of late Adebayo Alao Akala, Right Honorable Maruf Atilola, and the 4 local government chairmen in Oyo Town, Akeem Oluki Tobi, Oyo West, Wahab Adetunji Atiba local government, Sola Oluokun Oyo East local government, and Olufemi Aikomo Afijio local government, among many others. The commissioner who delivered the governor's address said he had had a series of meetings with his boss and will not anoint or prefer any person at the expense of others. He said, "I am assuring you people of Oyo Town that Seyi Makinde has no anointed candidate. God himself, the Almighty, knows the governor never thought it. To him, Oyo, which is the cradle of Yoruba land, with the Alaafin, who is the head of Oba throughout Yoruba land, should have an Oba who befits their historical status. And by so doing, he has no candidates. The process for installation of a new Alaafin would have been concluded but for the case instituted at the appeal court. I am therefore assuring you that sooner than later the whole issue will be resolved." Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ẹni tó ṣojú gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ níbi ètò tí wọ́n ti ń ṣe àgbéga fún àwọn baálẹ̀ kan sípò olóyè àgbà ní àwọn ìlú kéréje tó wà ní abẹ́ ìlú Ọ̀yọ́. Òní kọmíṣánná alákòóso fún ọ̀rọ̀ oyè jíjẹ àti ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ ni wọ́n ti sọ ọ̀rọ̀ yẹn jáde gẹ́gẹ́ bá a ṣe mú wá fún yín yẹn. Òun náà ni a tún ti mú wá lónìí o lórí ètò yín, ètò wa òye ọ̀rọ̀. Ẹ ti gbọ́, ẹ jẹ́ ká mọ èrò tiyín tẹ́yìn náà bá ní àríwísí kan tàbí òmíì tẹ́ fẹ́ sọ gẹ́gẹ́ bí èrò àti òye tiyín lórí àwọn àtúpalẹ̀ ọ̀rọ̀ tá a ti mú wá fún yín lórí ètò fún tèmi. Ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí, á kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wa. Orúkọ tèmi ò yípadà o, Tajudeen olówó òkèrè lórúkọ tèmi. Ìnàjú ẹkùn tí bọdẹ lẹ́rù ní gbogbo ìgbà. Ẹ̀ṣọ́ kò yí ni mí, Ìkòyí ẹ̀ṣọ́ nílé bàbá tó bí mi lọ́mọ, ìlú kábíyèsí aláyélúwà ọba Taofik Iyèọlá Àkàndé Mọ̀rẹ́nigbádé Oyèbádé àkọ́kọ́ Olúkòyí tìlú Ìkòyí Ọ̀ṣun. Kádé pẹ́ lórí o, kásẹ̀ pẹ́ lẹ́nu, kẹ́ ẹ pẹ́ lórí ìtẹ́ àwọn baba ńlá yín. Títí ọ̀la tátún pàdé lórí ètò yìí ọ̀rọ̀ níkànnì Otasansan TV. Ìbànújẹ́ ó kéré ni ó tóbi ni kò ní jẹ́pin gbogbo wa o, lágbára dẹ́ta láṣẹ Èdùmàrè. Ẹ má gbàgbé láti bá ní pín ètò yìí, ẹ bá ní share rẹ̀ sórí àwọn social media platform yín kó lè rìn jìnnà, kó lè débi tó yẹ kó dé gẹ́gẹ́ bí a sì lérò. Ẹ ṣé o, àdúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń wò wá, àdúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o, etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè.